Africa Content TV. Adam.
Adam ní rahimah Allah. Ọlọ́run bá sàlékò kẹwọn. Ọlọ́run bá kẹwọn. Bismillahi kul huwallah. Bismillahi kul huwallah. Bismillahir rahmanir rahim. Kul huwallahu ahad. Allahu samad. Bàbá wa gbogbo àwọn tó bí wọn. Gbogbo àwọn tó bí wọn. Àti màmá. Àti màmá. Àti bàbá. Àti bàbá. Ọlọ́run bá kẹ́ gbogbo. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Gbogbo àwọn àfọ àwọn. Àti gbogbo àwọn àfọ àwọn pátá. Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn. Gbogbo àwọn ọmọ kẹ́ wọn. Gbogbo àwọn ọmọ kẹ́ wọn pátá. Tó ti lọ. Ọlọ́run bá kẹ́ gbogbo. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Gbogbo àwọn jàmáà ní Àti Markaz. gbogbo àwọn jàmáà pátá ní Markaz. Ọlọ́run bá kẹ́ gbogbo. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn pátá. Bismillahi kul huwallah. Bismillahir rahmanir rahim. Kul huwallahu ahad. Allahu samad. Bàbá wa gbà. Bàbá wa gbà. Maulana Sheikh Muhammad Habibullah. Bàbá Mudirul Markaz ní Adamullah hayatu. Ọlọ́njà àríwá pẹ́. Àlékún àlàáfíà. Àlàáfíà sí bí omi ara wọn. Àlàáfíà nínú omi ara. Nínú ẹ̀jẹ̀ ara wọn. Nínú ẹ̀jẹ̀ ara. Nínú iṣan ara wọn. Nínú iṣan ara. Nínú egun wọn. Nínú egun wọn. Àlàáfíà síbẹ̀. Àlàáfíà síbẹ̀. Àlàáfíà náà dé. Tó bá dé. Àlàáfíà náà dé. Àlàáfíà náà dé. Má jẹ́ kó padà sẹ́yìn. Má jẹ́ kó padà sẹ́yìn. Ọlọ́run bá kára àlàáfíà náà. Bàbá kára àlàáfíà náà lọ. La ilaha illallah. La ilaha illallah. Bismillahi lillahi. Bismillahi lillahi. الرحمن الرحيم إلى في قريش إلى في مدى الشهر والصيف فليعبدوا رب هذا البيت الذي ẹrú Ọlọ́run tó ṣe léyìí Alhaji wa Saheed Òṣùpá mọ́jọ́ ọ̀rá pàṣàbù báwa ṣàlékún dáadáa àlékún oore àìtó wà lọ́hùn báwa sọ báwa darí ẹ̀dẹ́ gbogbo aburú pàtà tó máa ń ṣèyàn mọ́jọ́ kan ṣẹlẹ̀ sí i tó máa ń bọ̀ wálé mọ́jọ́ pílẹ̀nì já tó máa ń bẹ lọ́hùn gbogbo gbàkígbà tó máa wà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru bá a dáàbò bò gbogbo ń tán filẹ̀ nílé ni májà burú ṣe kó má ṣe ìyàwó náà kó má ṣe àwọn ọmọ gbogbo àwọn tó ń jẹ́ ń ṣe pọ̀ ó jẹ́ àwọn fáǹsì wọn má bàa burú ṣe wọn o wala la ilaha illallah al-Fatiha. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Haji Lukman Bansin. Àwọn ló ṣàtọ̀nà wa. Àwọn ló ṣe àtọ̀nẹ́bí débi. Látọ̀dọ̀ Haji Saheed dọ́dọ̀ wa. Látọ̀dọ̀ wọn débi. Dọ́dọ̀ bàbá wa. Dọ́dọ̀ bàbá wa. Mọ̀jẹ̀rá padà sí. Mọ̀jẹ̀rá padà sábú. Àtẹ̀yìn. Àti gbogbo àwọn tẹ́jọ́ sí àti gbogbo àwọn tẹ́jọ́ wá pàtà. Mọ́fà burúkú wọn. Mọ́fà burúkú sẹ́yìn náà. Ẹni tó wa mọ́tò wa. Ẹni tó wa mọ́tò wa. Ẹni tó nípa dáadáa ń bi kiri. Ẹni tóun náà nípa dáadáa tó nípa dáadáa bẹ́ẹ̀. Bóyá wàhálà díẹ̀ ló ṣe bẹ́ẹ̀. Bóyá sọ̀rọ̀ dáadáa kan lórí ẹ̀ ni. Mọ̀jẹ̀rá padà sábú. Lórí kí n máa pọ̀ sí. Irú oore báyìí. Irú oore báyìí. Kẹ́yìn náà fi rántí ààyè. Kẹ́yìn náà fi rántí ààyè yìí. Gbogbo tó kálukú bá fẹ́ ṣe sáyè. Gbogbo tó kálukú bá fẹ́ ṣe síbí. Ní dáadáa. Ní ti dáadáa. Àyè wà. Àyè ti wà. Ó fẹ́ kọ́ kíláàsì kan. Ó fẹ́ kọ́ kíláàsì ni. Ó fẹ́ kọ́ olùwalẹ̀. Ó fẹ́ kọ́ tọ́lẹ́tì. Ó fẹ́ kún alẹ́ ni. Gbogbo tó bá fẹ́ ṣe. Gbogbo. Náà mò ń bọ̀. قدام زادة أول شيء ما نقص شيء ما في outside the country.